Níbo bí tí ẹ ti ń wo káàkiri àgbáńláyé wọ́n ti bẹ̀rẹ̀ ètò ìsìnkú ẹ̀ lónìí. Ìyẹn ni wọ́n fẹ́ fi eru fún eru, tó fẹ́ fi erùpẹ̀ fún erùpẹ̀. Mọ́tò tí ó máa gbé òkú ẹ̀ lọ sí ibi tí wọ́n máa sin sí, òun náà ni ẹni tí a kọ́ fi ṣe àfihàn fún yẹn. Ìlú Ìkòròdú ni wọ́n fẹ́ sin Àbẹ̀tẹ́gò sí, ibi tí ó kọ́ ilé sí. Ìpẹ́ náà ni wọ́n lórí báyìí wọ́n ti lọ́fí mọ́tò gbé wá. So ibi náà ni wọ́n fẹ́ gbà wọ́n lóbi tí wọ́n ti tẹ̀ kalẹ̀ tí àwọn èèyàn ti láǹfààní láti wò ó ní ìgbà kẹ́yìn tó ti di pé wọ́n gbé e sí inú sàárè. Ẹ pé tó ẹ̀kọ́ àṣẹyìndé orúkọ tí ń sà. My name is Taiwo Ejire. I was brought in Ifakojaye when I brought to Chajaye. And God is mine. I can't call my sister. I can't call her then maybe my daughter. I love her so much. So what was your relationship with her? You're so close. Now you are so. Let's say I call her family. So what will you miss in her? She's no more now. What will you miss? I miss her so much, very much. And yesterday I was crying. Makele, I don't know what to say. I will say a little about àbúrò mi, ọmọ mi ni. Àbúrò mi ni, ọmọ mi ni. First time being love you. First time Lele. Adike is very nice. Ó ní àánú. Èmi àti ọmọ pẹ̀lú kan ní Ọ̀sán Sẹ̀mẹ̀ nídìí àgbọn ní Lagos State ẹ̀bẹ̀rẹ̀ Ọ̀sán Sẹ̀mẹ̀ Lagos State. Tó bá ti dá méjì, tó bá ti dá mẹ́ta, a ní èjì rẹ̀ àwọn ọmọ owó.
wọ́n ní ẹgbẹ́ máa bọ̀ ti fẹ́ kọ́ ni o I work here ibẹ̀ chairman mi kò fún mi bẹ̀ I work here. Kọ́fíṣẹ́ láìní state ẹ̀. So I want to talk. Ẹ jẹ́ ká sọ mọ́tò yẹn náà à ń bọ̀ ẹ jẹ́ ká sọ mọ́tò yẹn bọ́ yẹn ní wọlé. Má gbà gbogbo ọ̀gá. tí wọ́n fẹ́ tẹ̀ sí náà ní ẹni tí wọ́n ṣètò ẹ̀ lọ́wọ́ yìí wọ́n fẹ́ gbé síbi kí ara lè rí kí ọ̀rẹ́ lè rí káwọn iye kan wọn kí wọ́n lè rí àti àwọn olólùfẹ́ káwá kí wọ́n lè fojú kù torí pé wọ́n máa tẹ̀síwájú lọ sí ìlú Ìkòròdú níbi tí wọ́n á lọ ti fi eru fún eru tí wọ́n á ti lọ fi erùpẹ̀ fún erùpẹ̀ tí wọ́n á ti bò ó láṣìírí tí a lọ jábọ̀ fún Èdùmàrè.
ẹ kojú ọmọ orúkọ tí mà. orúkọ mi ni Sayọ̀dàpọ̀. ọmọ tí wọ́n ṣe ètò ìsìnkú ẹ̀ lẹ́nu ṣe tiẹ̀ mọ́ bó lè jẹ́ sí ṣe aládùúgbò bílẹ̀ yìí. ọmọ dáadáa ni o kọ́lọ́run ọmọ dáadáa ni o olórin lèmi mọ̀ sí kò dẹ̀ ń yájú sábàlagbà kò múyàn kò ń ṣe kankan. àdúgbò ilẹ̀ yìí náà ń gbé ni. èmi sì ẹ̀ mọ́ dáadáa lọ́ọ̀ṣì kan láti kékeré yàtọ̀ fàpọ̀sù àjọ wà lákọrin ni àwa là tírèèni ẹ̀ lákọrin ọmọ tó sharp láti kékeré ni tó dẹ̀ ní respect tó bọ̀wọ̀ fún àgbàlagbà Ọlọ́run Elédùmarè kó bá mi fi ọ̀run kí Àdùkẹ́ ikú ẹ̀dùn wá gan o ṣọ́ọ̀ṣì tó ti dìde di asọ́wà pọ̀sù ni láyọ̀rìn dé ń bẹ̀ yẹn Akínlábí Olúyẹmí òun ni pásítọ̀ wa àwọn náà ti lọ sí iwájú ìtọ́ Ọlọ́run ní last year tí òkan náà bá wa fòun kẹ́ pásítọ̀ wa yẹn náà ẹ̀sẹ̀ Àdùkẹ́ yìí kú ẹ̀dùn wá gan o kò sí nǹkan tá a lè ṣe sí ọmọ tó dáa ni. nígbàgbọ́ pé àwọn àbúrò tó fi sílẹ̀ Ọlọ́run bá wa dá àbúrò ẹ̀ sí àtàwọn ẹ̀gbọ́n ẹ̀ gbogbo tí ò rí lò káàbùrò ẹ̀ lò àwọn ẹ̀gbọ́n ẹ̀ náà dẹ̀ ṣe èèyàn tíráyè fún àwọn eléré àwọn ẹbí àwọn ọ̀rẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ṣe àwọn òṣìṣẹ́ káńsì ni wọ́n dìde ọmọ dáadáa l'Àdùkẹ́ o. ẹ bàbá ẹ rà sá akọrin yẹn sá orúkọ tí ń sá. ọmọ tí wọ́n ṣe ètò ìsìnkú ẹ̀ yìí ṣé tí ẹ mọ̀. nǹkan tó fi kó mi wá bí gan ni mo travel tẹ́lẹ̀ mo ní sọ pé wọn tó kọ ẹni program tá a bá pè síbà ó máa ń pẹ̀lú rẹ̀ tẹ̀ ló máa ń ṣe kò dẹ̀ ń jọ ẹ̀ lójú ọmọ tó dà ní ó jẹ́ ṣọ́ọ̀kì fún àwọn ọmọ náà ló náà ṣe wá sí bá tó wá ṣe ẹ̀yẹ ẹ̀kẹ́ ìfẹ́ fún ẹ̀ gbàdúrà kó lórúkọ Jésù Olúwa tẹ̀sán ẹ̀fẹ́ rí ó náà lè tí àwọn èèyàn sọ ní ọ̀kọ̀ọ̀kan ìgbèjì lọ́wọ́ bá tó bá fi oríjì wọ́n ti gbé báyìí náà ni wọ́n gbé kíní ànílè mú yẹn wá sí ojú ìwòrán yín látàrí àwọn òfin ìkànnì tí a ń lò yìí wọn ò ní fẹ́ kí a gbé àwòrán àgbépósí àbí àgbé òkú sí ojú ìwòrán yín ṣùgbọ́n wọ́n ti lọ tẹ̀ síbi tí àwọn èèyàn ti láǹfààní náà lẹ́ni tí wọ́n wò ní ọ̀ọ́kàn yẹn àní lè súnmọ́ bẹ̀ torí YouTube fa igba ìyẹn rárá ẹ̀yẹ́ ká tó wá àwọn kan àgbẹ̀yìn bá sọ̀rọ̀ olóbọ̀s pẹ̀lú omijé lójú àwọn oníṣùkú tí wọ́n ń ba ẹjẹ́ gidigidi látàrí ikú tó pa Àdùkẹ́ Gold gbajúgbajà akọrin ẹ̀mí tó náà ti wáyé ṣùgbọ́n tí ó ti fẹ́ lọ yàbọ̀ fún Èdùmàrè báyìí kí Ọlọ́run bá kí ó bá tẹ́ sí afẹ́fẹ́ rẹ̀ ni. Vamos ver de como. Àdùkẹ́ Gold yóò rọ̀ ọdún jẹ́ sí. ọ̀pọ̀lọpọ̀ tí à ń gbé láti bá sọ́nà ni wọ́n lè sọ̀rọ̀ pé. àwọn program mi kan tẹ̀sẹ̀ ní yàrá 2 years ago ó wà ń bẹ̀ tó dẹ̀ perform how many years. sẹ́ni kọ́kọ́ bẹ̀rẹ̀ ministry first program tí máa ń kọ́ ṣe táwọn èèyàn náà ti believe in she was there she's very very supportive ó wà ní first program after that ó fún wa after that gbogbo ìgbà ló máa ń ìjà tiẹ̀ irú ẹ̀ dáadáa ní agboolé orin èmi tẹ̀yìn kọ irú Àdùkẹ́ ṣáà irú ẹ̀ dáadáa. lè sọ fún òun ni mo close
irú Ọlọ́run ni ò sí èèyàn náà wà ẹ̀mọ̀ sọ ọmọ Ọlọ́run náà very good and supportive but on our own part she has done her part. Ma'am, what did I miss you? About the last voice note, okay, sense mo kàn ń keep bó ṣe ń gbọ́ because kò jọ pé ó ṣì ń jọ ní àlàyé ó sì bá ń sọ̀rọ̀ ó sì ń tàbí àmì àti ilé ìgbà ó sì ń tàbí reality ọ̀tẹ̀ tí ìgbọ́n àwọn ìgbàgbọ́ she's very very nice. Tí Àdùkẹ́ ni wá rí báyìí kọ́lọ́ba kí wá foríjì kó tẹ́sà ẹ̀fẹ́ rẹ̀ lẹ́yìn kí ni mẹ́sẹ̀gì eléyìí tí a rí ilé ìlú ṣẹlẹ̀ yìí kí ni mẹ́sẹ̀gì tẹ̀yìn ní fún mi fáwọn tó ń wò yìí káàkiri àgbáńlá yìí. Ọ̀pọ̀ fáwọn olórí ẹgbẹ́ yín. Mẹ́sẹ̀gì wa tẹ́ bá wọ orin sábẹ̀ mẹ́sẹ̀gì nípa ìwà dáadáa ó ń give mẹ́sẹ̀gì nípa àwọn olórin generally láti kẹ́kọ̀ọ́ lára ọlọ́run àti gbogbo alẹ́mìí tí tàbí bá dé mọ́ sọ pé aṣọ kalẹ̀ kí náà máa sọ nípa ẹ̀ tó bá lọ. So what's my mind too? It's what will be recorded and said about you. So, number one, supporting each other. That's the spirit I see now. Supporting each other. He beef. He then fẹ́ kí àtẹ̀bá lẹ́ni ìṣù. Kí àbùkù náà àwọn àbẹ̀ṣe máa ṣẹ́tù ẹ̀ pé àjọ ìdásọ̀ ara wọn kọ ẹ náà. A lè kọ́ lára ẹ̀ lọ́wọ́ tí wọ́n ti tẹ̀. And that you can go extra mile, get support to manage squeeze and rest. She keeps advising. There are so many cases of records. She keeps telling you how to go about it. At least ọjọ́ orí kọ́ ni kí ní experience ní ìyẹn ju ti ní síwájú jù gbogbo lọ ó ti bẹ̀rẹ̀ ministry and tẹ́lẹ̀ ẹ̀sọ́ ìgbàgbé tàbá pàdé bá ẹ̀dá máa ń sọ̀rọ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ ọlọ́gbọ́n àwọn Yorùbá jìnnà á sọ fún ẹ á máa jẹ́ kó. So for the record, for the record, yes ma'am. For the record, olóòní ẹgbọ́ tí àwọn èèyàn olú omijó pẹ̀lú ìtara pẹ̀lú ìfarajẹ́ ńlá ni àwọn èèyàn fi ń sọ̀rọ̀ tí wọ́n ò pé eléyìí ìmọ̀ ńlá ni òun náà ni ó ṣẹlẹ̀ lágbolé orin lápá láàrin àwọn ọ̀dọ́. Everybody feeds. Everybody feeds. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbé tòlá náà ni abẹ́ bá sọ̀rọ̀ yìí orúkọ yìí mà. Orúkọ mi ni Ọ̀rẹ́olúwa ní Prince. I'm a chatting sister to Àdùkẹ́. Ọ̀rẹ́ àti kékeré Àdùkẹ́ tí àwa mọ̀ ọ̀tọ̀ ní tẹ́yìn mọ̀ dáadáa so kí ni èyí táwa mọ̀ tẹ́yìn mọ̀ táwa mọ̀ tẹ́fẹ́ káwọn èèyàn mọ̀ pa Àdùkẹ́. Àdùkẹ́ jẹ́ èèyàn kan tó nífẹ̀ẹ́ àwọn èèyàn tó wà láyìíká ẹ̀gbọ́n bẹ́ẹ̀ ni ó dẹ̀ jẹ́ ọmọ kan tó yẹ pé ó dìde níbi tó le ó dìde níbi tó ní agbára ó ní àdójúkọ tó pọ̀ gan-an ó jẹ́ pé tabaníkà bẹ̀rẹ̀ sí ní sọ àlè sọ́tọ̀ jẹ́ ọmọ kan tó yẹ kó ní determination pé ibi tí mò ń wò yìí ibi gíga yìí ó máa débẹ̀ adẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kò sẹ́ tó lè question Ọlọ́run bí mo ṣe sọ nígbà tí you can't question God but what will be will always be. Mo sọ pé àgbàlagbà míì nǹkan tí Àdùkẹ́ achieve ní ayé níwọ̀nba ọdún tó ń lò àgbàlagbà míì ò achieve. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ̀kan lánàá mo ní bàbá mi bó ṣe dàgbà tó ṣe jẹ́ èèyàn tó jẹ́ tìlú mọ̀ dáadáa ní Fápọ̀ Ìjàyè fún àkókò tó máa sí kò yẹ tó yìí. So definitely it might not be something that please God but it is the will of God. Àdùkẹ́ lọ́wọ́ náà.
She started in a very hard place and she ended well. Anybody can testify to it. Ẹni láti kékeré ti bẹ̀rẹ̀ ọ̀rẹ́ yín. Nígbà tí tẹ́lẹ̀ bá di pé ó bá di ìlú mọ̀ọ́ká tán, àwọn ọjọ́ bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, wọ́n lè má jọ ṣe mọ́. Ṣé lè wáyé láàrin àti Àdùkẹ́? Ṣó wáyé bẹ́ẹ̀? Well, kò lè ṣe kó má wáyé. Kò lè ṣe kó má wáyé because 20 friends cannot play for 20 years. Oníkálùkù náà máa lọ face reality ẹ̀. Bàbá ṣe ń dàgbà, a lọ máa face reality wa. Iṣẹ́ kan náà la tún jọ ń ṣe. Oníkálùkù bọ́ sí ìgboro. Ó kọ tiẹ̀, èmi náà kọ tèmi. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bó ṣe wọlé wa ló ń ṣọlá. But kò sí kíníkíní kankan láàrin. But 20 years cannot play for 20 years. Lẹ́yìn eléyìí kí ló máa kọ̀ báyìí lẹ́yìn tabako mi bọ̀dá ń lọ? Tabako mi bọ̀dá ń lọ kí ló máa kọ̀ lẹ́yìn eléyìí báyìí? Kúrò níbí, a fẹ́ gbé lọ sí ibi tó ti máa sùn. Ó sì máa sùn ní Ìkòyí. Ọ̀bẹ̀ bá ń lọ. Sọ̀dà lè fún ní kò tí ì sinmi báyìí. Kò tí ì sinmi. Because ó ṣe ìgbádùn. Ó ṣe ìgbádùn. Sí àdàgbàdúrà wípé Ọlọ́run á bá wa kà sí afẹ́fẹ́ rẹ̀. Ọlọ́run á forí jì gbogbo àìṣedédé. Ọlọ́run á bá wa tẹ́wọ́ gbà síbi tí ó wà jù báyìí. Ẹ ṣé gan, ẹ ṣé o. Àdùkẹ́ tó lọ yìí báwo lẹ ṣe mọ̀ ìyàwó ló kọ sẹ́yìn? Sí mi ó jẹ́ olórin ẹ̀mí tí mo fẹ́ràn láàrin àwọn olórin ẹ̀mí tí mo fẹ́ràn títí alẹ́ Sunday tó máa ṣẹlẹ̀ nínú my mind was with her mo bẹ̀rẹ̀ sí ní pé àwọn ẹ̀mí ṣe sí social media ló ṣe lóra mo tún fi àwọn sign of bíbà tí èèyàn kẹ́dùn sí láyé pé and I wanted to call her ní àárọ̀ Monday yẹn níwájú Ọlọ́run má jẹ́ pé mo fẹ́ pè báwo ni o I need your presence tó bá ti tó láti wá sí church fún iṣẹ́ ìrìnsẹ̀ lọ́dọ̀ wa. Ok, iṣẹ́ náà lẹ́yìn. I'm a minister. Abasiku mi ti tó. Prophet Isaac Olawale. So everybody know me. All the artists, majority of them, we have intimacy together. So ìgbà tó máa di àárọ̀ Monday tí mo máa ṣí fún gbàfídà mo kọ́kọ́ rí lórí èjì. Kí ni ìtumọ̀ ní ti gbàfídà ń sẹ́ndì? Mo tún lọ sórí àwọn tó tún jẹ́ pẹ̀sẹ́ńtà. Mo tún rí lórí one hour. Wá jẹ́ ìbànújẹ́. Throughout the day, I was not myself. So ó jẹ́ èèyàn kan tí mo mọ̀ wípé ó ti tọ́ ìpè Ọlọ́run bẹ lórí ẹ̀. Ó dẹ̀ ń ṣiṣẹ́ yẹn tọkàntọkàn. Ọ̀rọ̀ owó kọ́ lọ́rọ̀ Àdùkẹ́. Ìgbà tí a máa pàdé last ní March ní programu Ológo Dídán ní Ìkẹjà online program. We talk, we play and everything. Nǹkan yẹn ó ń ṣe ríǹgì ní ọkàn mi pé just like that ṣe báyé ṣe lọ náà. So ó dé ìgbà tó fi ayé ẹ̀ fún Ọlọ́run fún iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run pèsè tó dẹ̀ ń ṣiṣẹ́ yẹn fún òkú Ọlọ́run kì í ṣe ọ̀rọ̀ owó lọ́rọ̀ Àdùkẹ́ mo lè sọ yẹn níbikíbi ó dẹ̀ ní ìrẹ̀lẹ̀ àti ìtẹríba. Bàbá fáwọn olórin ẹ̀mí bíi ti Àdùkẹ́ Gold kí ni ìmọ̀ràn yín fún wọn? Òun tí wọ́n ti lọ báyìí. Ìmọ̀ràn mi ni pé iṣẹ́ tí Ọlọ́run pe gbogbo wa sí orí mi náà pẹ̀lú Ọlọ́run èmi náà ń kọrin díẹ̀díẹ̀ ká mọ̀ ṣe pẹ̀lú ìgbéraga ká dẹ̀ máa ṣe fún òkú Ọlọ́run torí n tó dé àárín wa lásìkò yìí ìgbéraga àti ta ló tó mi ta ló irú èèyàn wo àwa ò sí lẹ́bùn wọn nkẹ́dẹ̀ ní ó máa ń paná òkú Ọlọ́run ó lè máa lò ṣùgbọ́n iná òkú Ọlọ́run kọ́ tó bá ti kú lára èèyàn ká ṣe jẹ́jẹ́ ká dẹ̀ ṣe ohun gbogbo fún òkú Ọlọ́run torí ọjọ́ ọ̀la tí ẹ̀ là ń sọ lónìí kò yẹ kí n wà ń bí sà láti àná mo ti wà ń bí máa fún orí ọ̀fẹ́ Ọlọ́run tó ti ní ló yẹ kí èmi náà wà mí Ọlọ́run kó ràn wá lọ́wọ́ ọ̀pẹ́ àṣùṣù. Ibo lẹ́yìn ká máa lọ. a lọ síwájú ṣe service. Ṣé alẹ́gbàbẹ́? Gbàbẹ́. Wọ́n lè ká lọ síbi tí wọ́n ti ń ṣe service ìyẹn ètò ìsìnkú ẹ̀. Thank you, sir. Eba mi call, eba mi just decline. Thank you. Tá mais vai mais gente com ready. Maybe gonna not ver
ká máa lọ síbi tí wọ́n ti ṣe ètò ìsìnkú ẹ̀. Wọ́n ṣàdúrà fún ìjọba ní sáfíìsì tó máa lọ.